Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, aṣeyín lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà ọ́ láti rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù àṣepé. Àdúpẹ́ aláàánú wa tí ẹ fi àánú àti oore ọ̀fẹ́ yín dá wa sí o. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n ẹ fi àánú gbà wá. Àdúpẹ́ ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ẹtì, ọjọ́ 26 oṣù keje. Àwọn àkọ́sórí wa. Àkòrí: jíjẹ́ àtẹ̀lé rere apá kejì. Jíjẹ́ àtẹ̀lé rere apá kejì. Àwọn àkọ́sórí nínú ìwé Ẹ́kísódù orí 17 ẹsẹ̀ 12. Ẹ́kísódù orí 17 ẹsẹ̀ 12. Ṣùgbọ́n ọwọ́ kún Mósè, wọ́n sì mú òkúta kan, wọ́n sì fi sí abẹ́ rẹ̀, ó sì jókòó lé. Árónì àti Húrì sì mú ní ọwọ́ ró, ọ̀kan ní apá kìíní àti èkejì ní apá kejì. Ọwọ́ rẹ̀ sì dúró gan títí ó fi di ìwọ̀ oòrùn. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Ẹ́kísódù bákan náà orí 17 ẹsẹ̀ 8 títí dé ẹsẹ̀ 13. Nígbà náà ni Amaleki wá, ó sì bá Ísírẹ́lì jà ní Ráfídímù. Mósè sì wí fún Jóṣúà pé, yan ènìyàn fún wa, kí wọn kí ó sì jáde lọ bá Amaleki jà. Ní ọ̀la ni èmi yóò dúró lórí òkè tí èmi ti ọ̀pá Ọlọ́run ní ọwọ́ mi. Jóṣúà sì ṣe bí Mósè ti wí fún un, ó sì bá Amaleki jà. Àti Mósè, Árónì, Húrì, ó lọ sí orí òkè náà. Ó sì ṣe, nígbà tí Mósè bá gbé ọwọ́ rẹ̀ sókè, Ísírẹ́lì á borí. Nígbà tí ó bá sì rẹ ọwọ́ rẹ̀ sílẹ̀, Amaleki á borí. Ṣùgbọ́n ọwọ́ kún Mósè o. Wọ́n sì mú òkúta kan, wọ́n sì fi sí abẹ́ rẹ̀, ó sì jókòó lé. Árónì àti Húrì sì mú un ní ọwọ́ ró, ọ̀kan ní apá kìíní, èkejì ní apá kejì. Ọwọ́ rẹ̀ sì dúró gan títí ó fi di ìwọ̀ oòrùn. Jóṣúà sì fi ojú idà run, ó sì fi ṣẹ́gun Amaleki àti àwọn ènìyàn rẹ̀ túútúú. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Lánàá mo wí pé ìtẹríba àti gbígbé ìfẹ́ ẹgbẹ́ lékè ju ìfẹ́ ara ẹni lọ jẹ́ àwọn àmúyẹ àtẹ̀lé rere. Lónìí màá sọ nípa àwọn àmúyẹ àtẹ̀lé rere sí i. Aṣíwájú ò lè dá nǹkan ṣe o. Wọ́n nílò ìrànlọ́wọ́ ní ìgbà mìíràn o. Àwọn àtẹ̀lé rere máa ń mọ ìgbà tí aṣíwájú wọn nílò ìrànlọ́wọ́, tí wọ́n á sì ṣe é kí aṣíwájú tó béèrè fún un. Wọ́n máa ń sọ àwọn ibi tí wọ́n ti lè ran aṣíwájú wọn. Wọ́n máa ń sọ ibi tí wọ́n ti lè ràn án lọ́wọ́, tí wọ́n á sì ṣe bí ó ti yẹ. Nínú bíbélì kíkà wa tòní, Mósè kò tilẹ̀ béèrè lọ́wọ́ Árónì àti Húrì, kò tilẹ̀ sọ ìdí tí òun ṣe na ọwọ́ òun síwájú ogun. Wọ́n rí i pé ó na ọwọ́ rẹ̀, wọ́n sì ṣàkíyèsí pé àwọn ń borí bí ó ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n sì ṣàkíyèsí pé ó rẹ̀ ẹ́. Torí náà wọ́n lọ fún ní òkúta kí ó lè jókòó lé, tí wọ́n sì di ọwọ́ rẹ̀ mú. Ìyẹn ni jíjẹ́ àtẹ̀lé rere. Èyí yìí yóò mú olórí borí èyíkéyìí òkè tí ó dúró dè é lọ́nà. Ní ìgbà mìíràn, títí aṣíwájú lẹ́yìn kò kì í rọrùn rárá o. Nígbà tí Árónì àti Húrì ran Mósè lọ́wọ́, wọn kò jókòó, kò sì sí ẹnìkan tó bá àwọn náà di ọwọ́ tiwọn mú. Ó ṣeé ṣe kí ó rẹ àwọn náà, ṣùgbọ́n wọ́n dúró bẹ́ẹ̀ títí ogun náà fi tán. Ní ìgbà mìíràn, bí o bá pinnu láti ran aṣíwájú rẹ lọ́wọ́, àwọn yòókù lè fi ọ́ ṣe yẹ̀yẹ́, kí wọ́n sì pè ọ́ ní oríṣiríṣi orúkọ. Ẹ̀wẹ̀, o kò gbọ́dọ̀ dá aṣíwájú rẹ o. O gbọ́dọ̀ fi ara gba ohun tí o bá ti ibi ìrànlọ́wọ́ náà jáde wá. Ó jẹ́ ohun tó burú jáì tí àtẹ̀lé
bá ń lo kùdìẹ̀kudiẹ aṣíwájú wọn fún ìfẹ́ ara rẹ̀. Àwọn àtẹ̀lé mìíràn á jí owó dípò kí wọ́n ṣe àkóso rẹ̀ nítorí aṣíwájú wọn kò mọ bí a ṣe ń ṣe àkóso owó. Àwọn mìíràn máa ń sọ kùdìẹ̀kudiẹ aṣíwájú wọn fún àwọn ènìyàn tó kù láti lè bà á jẹ́. Tí ẹnìkan tó bá wà nínú Bíbélì tí gbogbo àtẹ̀lé láti máa kọ́ nípa rẹ̀, ẹni náà ni Dáfídì. Bí ó tilẹ̀ jẹ́ pé a ti fòróró yàn gẹ́gẹ́ bí ọba Ísírẹ́lì tó kàn nínú ìwé Sámúẹ́lì kìíní orí 16 ẹsẹ̀ 13 àti tí ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun mèremère. Ìwé Sámúẹ́lì kìíní orí 17 ẹsẹ̀ 52 títí dé ẹsẹ̀ 51. Ìwé Sámúẹ́lì kìíní orí 18 ẹsẹ̀ 5 dé 7. Bí ó tilẹ̀ jẹ́ pé ó ti rí ibi tí Sọ́ọ̀lù ti kùnà. Ìwé Sámúẹ́lì kìíní orí 16 ẹsẹ̀ 23. Ó jẹ́ olùfọkàntán síbẹ̀síbẹ̀, kò sì ba ọba jẹ́ nígbà tí òun ń sá àsálà fún ẹ̀mí rẹ̀. Nítorí Sọ́ọ̀lù fẹ́ pa á, ó rí àǹfààní láti pa Sọ́ọ̀lù, ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ o. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí 24 ẹsẹ̀ 4 títí dé ẹsẹ̀ 13, ìyẹn ni àtẹ̀lé rere gẹ́gẹ́ bí èrè. Kò kàn mú àyànmọ́ rẹ̀ ṣẹ nìkan o, ṣùgbọ́n ọba àwọn ọba, ẹni tí à ń pè ní ọmọ Dáfídì, ó wá láti ìran rẹ̀. Ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 16. Kókó ọ̀rọ̀ àgbéyẹ̀wò: má ṣe gbìyànjú láti lo kùdìẹ̀kudiẹ àwọn aṣíwájú rẹ fún àǹfààní ara rẹ. Dípò èyí, ràn wọ́n lọ́wọ́. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa, gbogbo ibi tí mo ti lo kùdìẹ̀kudiẹ àwọn aṣíwájú mi fún ara mi, fún àǹfààní ara mi, Olúwa dáríjì mí. Fún mi ní oore ọ̀fẹ́ o láti tọ́jú aṣíwájú mi o, àti láti máa gbé ọwọ́ wọn sókè nígbà tí wọ́n nílò ìrànlọ́wọ́ mi. Ògo ni fún orúkọ Ọlọ́run tí ó ti gbọ́. Olúbùkọ́lá Ayákó ni orúkọ mi. Ẹ máa like ẹ máa comment, kẹ máa share kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin o. Ó dàbọ̀.